Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní ńlá mìíràn tí ẹ yọ̀ǹda fún wa lónìí. A gbé ọ ga fún ọjọ́ òní tí í ṣe ọjọ́ ìsinmi Pentikọ́stì. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún agbára tí ẹ gbé wọ ìjọ rẹ. Bàbá mímọ́, ògo ni fún orúkọ rẹ. Jẹ́ a gbàládùra bí a ti ń lọ nínú ọ̀rọ̀ náà. Jésù ọmọ Ọlọ́run, ẹ wá mẹ́sí wa. Ọ̀rọ̀ yín tá ò gbọ́ jẹ́ ó tún ayé wa ṣe. Àti ní ìkẹyìn, orí ọ̀fẹ́ láti bá ọjọ́ bá bàbá ìyọ̀ǹda rẹ̀ fún wa. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo kí wa pé a kú ọjọ́ ìsinmi òní. Ọjọ́ ìsinmi òní jẹ́ ọjọ́ ìsinmi pàtàkì. Ìta pè ní ọjọ́ ìsinmi Pentikọ́stì. Ọjọ́ ìsinmi tí àwọn ọmọlẹ́yìn Kristi tó máa ń fojú sọ́nà fún láti bẹ̀bẹ̀ àláti tún agbára wọn ṣe. Mo gbàládùra fún ẹnìkọ̀ọ̀kan wa, Olúwa yóò tún agbára wa ṣe. Àmín. Ohun tí a fi rò gbàgbọ́ sókè ní àkókò yìí, ó ní mo pè ní àwọn iṣẹ́ tí ẹ̀mí mímọ́ máa ń ṣe. Àwọn iṣẹ́ tí ẹ̀mí mímọ́ máa ń ṣe. Ẹ jẹ́ a jọ lọ sínú ibi kíkà wa tá a yàn láàyò lónìí, Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kejì, kí a wo ẹsẹ̀ 4 àkọ́kọ́. Ètùkọ̀ àbáyé wípé nígbà tí ọjọ́ Pentecost sì dé, gbogbo wọn fi ọkàn kan wà níbì kan. Lójijì, ìró sì ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró ẹ̀fùfù líle, ó sì kún gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó sí. Ó ní ẹ̀là ahọ́n bíi ti iná sì yọ sí wọn, ó pín ara rẹ̀, ó sì bà lé olúkúlùkù wọn. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn. Àwọn ọmọ Ọlọ́run, iṣẹ́ tí ẹ̀mí mímọ́ máa ń ṣe. Ta ni ẹ̀mí mímọ́? Ẹ̀mí mímọ́ jẹ́ ẹnì kẹta nínú Ọlọ́run mẹ́ta lọ́kan. Tá bá ń sọ nípa Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ àti Ọlọ́run ẹ̀mí mímọ́, èyí tó ń ṣiṣẹ́ ní ayé àti nínú ìjọ Ọlọ́run títí di àkókò tí a wà yìí. Ẹ̀mí mímọ́ jẹ́ agbára tí gbogbo onígbàgbọ́ gbọ́dọ̀ ní, gẹ́gẹ́ bí ohun tí olùgbàlà wa sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 8. Ó ní ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Ẹ̀yin ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ayé. Tá bá wo bí tá a kà yìí dáadáa, pàápàá ẹsẹ̀ wúrà wa, Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 2 láti ẹsẹ̀ 1 sí iwájú, a rí pé àwọn ọmọlẹ́yìn Kristi wọ́n wà ní ìṣọ̀kan níbi tí wọ́n ti ń wojú Ọlọ́run, níbi tí wọ́n ti ń gbàdúrà. Ìṣẹ̀lẹ̀ láti ṣẹlẹ̀, èyí tó yẹ wípé a sọ fún wa wípé ẹ̀mí sọ̀kalẹ̀, agbára sọ̀kalẹ̀, ìyanu sì ṣẹlẹ̀ nínú ayé wọn. Mo gbàdúrà fún àwọn ọmọ Ọlọ́run bí a ti ń gbọ́ ohùn yìí, ìyanu á ṣẹlẹ̀ nínú ayé wa. Agbára ọ̀tun tá a nílò, Olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún wa ní orúkọ Jésù. Àwọn ọmọ Ọlọ́run, ẹ̀mí mímọ́ òun ni agbára ìjọ Ọlọ́run. Láìsí ẹ̀mí mímọ́, Bíbélì jẹ́ kó ayé pé òfo ni ènìyàn, àti pẹ̀lú wípé ènìyàn kò lè dá ohunkóhun ṣe. Ẹ̀mí mímọ́ ó jẹ́ ohun tá a lè pè ní ìmúṣẹ ìlérí, torí pé Jésù Kristi Olúwa nígbà tí ó lọ ló ti sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé wọn yóò gba agbára. Tá bá dẹ̀ wo Jòhánù orí 14 ẹsẹ̀ 16, John chapter 14 verse 16, ó fi ìdí rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ohun tí Jésù Kristi tí ó sọ fún wọn. Ẹ já wo fẹ́rẹ́ díẹ̀ lára àwọn iṣẹ́ tí ẹ̀mí mímọ́ ètò máa ń ṣe. Ìkíní, ẹ̀mí mímọ́ jẹ́ olùtùnú, gẹ́gẹ́ bí a ti kọ́ tá bá wo Jòhánù orí 16 ẹsẹ̀ 7, John 16 verse 7. A fi ẹ̀mí mímọ́ wé ibẹ̀ yẹn jẹ́ kó yẹ pé ẹ̀mí mímọ́ Ọlọ́run jẹ́ olùtùnú, Parakletos. Ó ní ṣùgbọ́n òtítọ́ ni èmi sọ fún yín,
àǹfààní ni yóò jẹ́ fún yín bí èmi bá lọ, nítorí bí èmi kò bá lọ, olùtùnú kì yóò tọ̀ yín wá, ṣùgbọ́n bí mo bá sì lọ, èmi ò rán sí yín. Olùtùnú yìí ní kété tí Jésù lọ, òun ló wá tún àwọn ọmọlẹ́yìn Kristi, òun ló tún àwọn àpọ́stélì nínú. Pàápàá rí pé ìbẹ̀rù bojo ni wọ́n wà kí ọjọ́ Pentecost kò tó dé, òun ló ṣe wà ní yàrá òkè. Ṣùgbọ́n ní kété tí olùtùnú tó dé, tí agbára dé, àwọn ọmọlẹ́yìn Kristi a rí pé wọ́n dìde pẹ̀lú agbára, wọ́n dìde pẹ̀lú oore ọ̀fẹ́. Mo súre fún ọ, nínú ọdún yìí wàá dìde pẹ̀lú agbára, nínú ọdún yìí wàá dìde pẹ̀lú oore ọ̀fẹ́. Ohun ìkejì tí ẹ̀mí Ọlọ́run máa ń ṣe ni pé ẹ̀mí mímọ́ Ọlọ́run ó jẹ́ olùfúnni ní ìgboyà àti agbára. Àwọn ọmọlẹ́yìn Kristi ṣáájú àkókò yà sọ pé ẹ̀rù ń bà wọ́n ni, ṣùgbọ́n àwọn àpọ́sítélì ní kété tí wọ́n gba agbára, tá bá lọ wo iṣẹ́ àpọ́sítélì orí kejì ẹsẹ̀ kìíní dé ìparí, ẹ rí pé Pétérù ẹni tá pè ní ojo, ó dìde nígbà táwọn kan ṣe tó ń ṣẹ̀fẹ̀ wípé àwọn ti mu ọtí yó ni, òun ló ń dà wọn láàmú. Ó dìde, ó ní ara ẹ gbọ́, àwa kò mu ọtí yó, àti pé àkókò yìí ni agbára ẹ̀mọ́ Ọlọ́run tó sọ̀kalẹ̀ sínú ayé wọn. Ojo, ó dẹni tó ní agbára, ó dẹni tó ní ìgboyà. Mo gbàdúrà fún ìjọ Ọlọ́run lákòókò yìí, ìgboyà tá a nílò kó lọ akóyàndá rẹ̀ fún wa, torí pé a kọ pé olódodo yóò láyà bí kìnìún, wà láyà lórúkọ Jésù. Ohun ìkẹta tí ẹ̀mí wọn máa ń ṣe ni pé ẹ̀mí mọ́ Ọlọ́run máa ń ṣìpẹ̀ fún wa. Ẹ̀mí mọ́ Ọlọ́run ó máa ń ṣìpẹ̀ fún wa. Tá bá wo Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, Romans chapter 8 verse 26, ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀mí pẹ̀lú sì ń ran àìlera wa lọ́wọ́, nítorí a kò mọ bí a ti ń gbàdúrà gẹ́gẹ́ bí ó ti yẹ, ṣùgbọ́n ẹ̀mí fúnra rẹ̀ ó ń fi ìrora tí a kò lè fi ẹnu sọ bẹ̀bẹ̀ fún wa. Nígbà tá a bá ti ní ẹ̀mí mọ́ Ọlọ́run, ẹ rí pé pàápàá nígbà tó bá dà pé ó rẹ̀ wá tàbí tá a kò ní okun, ẹ̀mí ìyá bẹ̀ sí máa bẹ̀bẹ̀ fún wa. Pàápàá ní àkókò ìgbà yẹn lè rí pé àwọn tó bá ní oore ọ̀tọ̀ ti fi èdè mìíràn sọ̀rọ̀, wọ́n wà nínú ẹ̀mí, wọ́n bẹ̀ sí máa sọ̀rọ̀, wọ́n ń bá Ọlọ́run sọ̀rọ̀. Mo gbàdúrà fún agbára ìṣìpẹ̀ nítòótọ́ kó lọ akótó ọ̀gbẹ́wọ̀ ìjọ rẹ̀ lórúkọ Kristi. Ohun ìkẹrin tí ẹ̀mí mímọ́ Ọlọ́run máa ṣe ni pé ẹ̀mí mímọ́ Ọlọ́run ó jẹ́ olùkọ́ni. Ó jẹ́ olùkọ́ni. Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, John chapter 14 verse 26, ó ní ṣùgbọ́n olùtùnú náà, ẹ̀mí mímọ́, ẹni tí baba yóò rán ẹni tí baba yóò rán ní orúkọ mi, òun ni yóò kọ́ yín ní ohun gbogbo, yóò sì rán yín létí ohun gbogbo tí mo ti sọ fún yín. Ètò tí mo mọ̀ pé ó jẹ́ olùkọ́ni, ẹni tó lè kọ́ wa ní ohun gbogbo tí Kristi tó ti bá wa sọ, pàápàá títí di àkókò yìí, jálẹ̀ tá a ti gbàgbé ni tàbí ètò yẹ kí a rántí láti máa ṣe. Ohun ìkarùn-ún tẹ̀mí wọn máa ń ṣe ni pé ẹ̀mí mọ́ Ọlọ́run jẹ́ olùtọ́nisọ́nà. Olùtọ́nisọ́nà. Róòmù orí kẹjọ ẹsẹ̀ kẹrìnlá, nítorí iye àwọn tí à ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Ẹ̀mí mímọ́ Ọlọ́run á máa tọ́ni sọ́nà. Ìgbà mìíràn èèyàn lè ní lọ́kàn pé mo fẹ́ lọ sí bíbá ẹ, á kàn tí ó rò pé òun kàn tún dédé àsọ pé wo ibẹ̀ yẹn yóò máa jẹ́ ń lọ lọ́la, jẹ́ ń kú lọ sí bíbá ẹ. Ẹ̀mí mímọ́ Ọlọ́run yẹn á máa tọ́ni sọ́nà. Mo dá ìpẹ́ yìí mò ń lọ síbì kan, mo ti débẹ̀ rí ṣùgbọ́n mi ò wá mọ ibẹ̀ yẹn dáradára. Bí mo ṣe bọ́lẹ̀ níbi tí ojú ọ̀nà ibi tí mò ń lọ, mo ti gbàdúrà, mo ní ẹ̀mí Ọlọ́run ràn mí lọ́wọ́ o. Mi ò mọ ibi tí mò ń lọ yìí o, ṣùgbọ́n wọ́n ló lè ràn mí lọ́wọ́. Mo fẹ́ sọ fún wa bí ìyanu ṣe ṣẹlẹ̀. Mo dẹ̀ ṣe ń lọ, mo dẹ̀ rántí àwọn ìrìnàjò yẹn títí tí mo fi débi tí mò ń lọ. Mo wá sọ fún arákùnrin pé wo ẹ̀mí mímọ́ Ọlọ́run ràn mí lọ́wọ́ o tí mo débi báyìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀mí Ọlọ́run, iṣẹ́ tó yẹ ká ṣe, tó yẹ ká yàn láàyò, ohun tó yẹ ká ṣe, ẹ̀mí mímọ́ Ọlọ́run nígbà tá a bá ní, a máa tọ́ wa sọ́nà. Ohun ìkẹfà tí ẹ̀mí mímọ́ Ọlọ́run tó máa ń ṣe ni pé ó jẹ́ ẹlẹ́rìí láti wàásù, láti gbọ́ ti Jésù. Ẹlẹ́rìí láti wàásù, láti gbọ́ ti Jésù. Róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n, Romans chapter 5 verse 32, ó ní àwa sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí, àti ẹ̀mí mímọ́ pẹ̀lú
tí Ọlọ́run fi fún àwọn tí ó gbọ́ tirẹ̀. Ẹ̀mí Ọlọ́run ó máa ń ràn wá lọ́wọ́ láti lè jẹ́rìí, pàápàá láti lè wàásù Jésù Kristi fún ẹlòmíràn. Tá bá rántí ohun tó sọ fún wa ní Mátíù orí 28 láti ẹsẹ̀ 18 sí iwájú, ó sọ fún wa, ó ní ká lọ sí gbogbo ayé. Ẹ̀mí Ọlọ́run ló máa ń ranni lọ́wọ́ láti lè wàásù Kristi, láti lè jẹ́rìí nípa títóbi Ọlọ́run. Àrí eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà táwọn àpọ́sítélì nígbà tí wọ́n bá lọ káàkiri nínú ìrere nínú iṣẹ́ àwọn àpọ́sítélì, àrí bó ṣe ń jẹ́rìí títóbi àti agbára Ọlọ́run. Síwájú sí ohun mìíràn tí ẹ̀mí Ọlọ́run máa ń ṣe ni pé ẹ̀mí mọ́ á máa pàṣẹ fúnni. A lè pe ẹ̀mí mọ́ ní aláṣẹ. Aláṣẹ nígbà tá a bá dẹ̀ pàṣẹ fúnni, ohun tó ní ká ṣe yẹn gangan là ó ṣe. A ò lè ṣe nǹkan mìíràn. Tá a bá wo iṣẹ́ àwọn àpọ́sítélì orí 11 ẹsẹ̀ 12 apá kan níbẹ̀, ó ní ẹ̀mí sì wí fún mi pé kí èmi kí ó máa bá wọn lọ, kí èmi kó má sì kọ̀ mí nínú ohunkóhun. Àrí Pétérù ló ń sọ̀rọ̀ yìí nígbà tí a pè tí ẹ̀mí Ọlọ́run tó darí rẹ̀ síwájú sí àwọn ọmọ Ọlọ́run. Ohun mìíràn tí ẹ̀mí Ọlọ́run máa ṣe ni pé ó jẹ́ olùfúnni ní òye. Olùfúnni ní òye. Jòhánù orí 16 ẹsẹ̀ 8 àti 9, John chapter 16 verses 8 and 9. Ó ní nígbà tí òun bá sì dé, yóò fi òye yé aráyé ní ti ẹ̀ṣẹ̀ àti ní ti òdodo àti ní ti ìdájọ́. Ní ti ẹ̀ṣẹ̀ nítorí tí wọn kò gbà mí gbọ́. Ẹ̀mí mọ́ Ọlọ́run máa ń fi òye yé ni pé eléyìí tó fẹ́ ṣe yìí má dáwọ́lé ẹ̀ṣẹ̀ lélẹ́yìí. Eléyìí ló yẹ kí o ṣe. Ju gbogbo rẹ̀ lọ àmọ́ Ọlọ́run, bí a ti mú ìwàásù ìwásí ìdádúró, ẹ̀mí mọ́ Ọlọ́run a máa bá ní sọ̀rọ̀. Ẹ̀mí mọ́ Ọlọ́run ó máa ń bá ní sọ̀rọ̀. Tá bá wo ìfihàn orí 2 ẹsẹ̀ 17, Revelation chapter 2 verse 17, ó ní ẹni tó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí tó ń sọ fún ìjọ. Nígbà tá a bá ní ẹ̀mí mọ́ Ọlọ́run, a ó lè máa gbọ́ ohun tí ẹ̀mí tó ń sọ fún ìjọ. Ju gbogbo rẹ̀ lọ ọmọ Ọlọ́run, nínú ayé tá a wà yìí, a nílò agbára ẹ̀mí mímọ́. Tó gbé ẹni tó bá ní agbára ẹ̀mí mímọ́ bí òkú ni. Nítorí pé tó bá ní agbára ẹ̀mí mímọ́, ìwáyé rẹ̀ bí asán ni. Tó gbé ayé tá a wà yìí, kìnìún wà níbẹ̀, agbára òkùnkùn wà níbẹ̀. A nílò agbára láti borí wọn. Mo dẹ̀ gbà ládùúrà wípé agbára ẹ̀mí mọ́ Ọlọ́run láti borí àwọn nǹkan wọ̀nyí, Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, gbà ládùúrà ní orúkọ rẹ̀. Agbára ẹ̀mí mímọ́ tí ó sọ di akọni, Olúwa gbé wá. Agbára ẹ̀mí mímọ́ tí ó mú ká tẹ̀síwájú ní eré ìje yìí, Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wa. Agbára ẹ̀mí mímọ́ tí ó mú ká ṣe ìfẹ́ rẹ̀ nínú ayé yìí, Ọlọ́run gbé wá. Agbára ẹ̀mí mímọ́ tí ó mú ká borí gbogbo agbára, pé akọ́pẹ́ àti fún wa ní orúkọ tó ju gbogbo orúkọ lọ, pé ní orúkọ Jésù Kristi ní kí gbogbo eégún kó máa wólẹ̀. Agbára tí ekún tí ó fi wólẹ̀ níwájú wa, tá ó di ẹrù ìjẹ̀jẹ̀ mọ́ta lọ́wọ́, bàbá yọ̀ǹda rẹ̀ fún wa. Àti ní ìkẹyìn, orí ọ̀fẹ́ láti bá ọ jọba, bàbá wá fi fún wa. Èyí la fi gbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín. Mo kí wa pé a kú ọjọ́ ìsinmi ẹ̀mí mímọ́.